ìwọ náà woru president tẹni sórí ọdún ẹnìyẹn o nínú ọdún àwọn oníbàárà tó fẹ́ tọrọ owó. Look at the kind of president you want for Nigeria. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ronú yín. Mo níṣẹ́, mo lọ́wọ́ mi àti ṣiṣẹ́. Ìyẹn lẹ ṣe pé mo jáde bódì. Ẹ ronú yín. Mo níṣẹ́, kìíní yóò sọ̀rọ̀ sókè. Wo sórí ọdún ẹnìyẹn o àwọn tó ń tọrọ owó mo máa táàṣì ẹ̀ mo tún máa lọ wá padà kí lè rí tó ń sọ̀rọ̀ ṣó ti rí ọdún ẹnìyẹn. Look at the president you have ní Nàìjíríà tẹ́ fẹ́, the kind of president you have in Nigeria, you want for Nigeria. Tinubu can never do anything. Tinubu will destroy this country. I am telling you. And we continue saying it because they say tẹ́lẹ̀ ṣe fún wa. And I keep on saying it wípé ìdí tó ṣe rí pé ọ̀rọ̀ Tinubu yìí I always say about it that Ọlọ́run ti sọ fún mi ìwọ náà mọ̀ kó Tinubu tó wọlé ni mo ti sọ pé báyìí lolúwa wí. Olúwa ní kí Tinubu yìí bá wọlé gbogbo yín máa rí ìkorò ọ̀tá yín máa rí ìkorò ẹ máa rí iyẹ̀pẹ̀ ẹ máa pè ń gàrí. Mo dẹ̀ ń béèrè lọ́wọ́ yín lójoojúmọ́ pé ṣé ẹ ò wá rí iyẹ̀pẹ̀ báyìí sí tẹ́ ń pè ń gàrí. The kind of a president you have. President tó fẹ́ sọ gbogbo ọpọlọ tiyín kó fẹ́ sọ di ọpọlọ tó ti jọba tó president tó jẹ́ pé ó fẹ́ sọ yín di handicap. President tó jẹ́ pé ó fẹ́ sọ ayé gbogbo àwọn ọmọ, ó fẹ́ sọ ayé gbogbo àwọn bàbá, ó fẹ́ sọ ayé gbogbo àwọn obìnrin, ó fẹ́ sọ ayé wọn di ayé rádaràda kó wá máa tọrọ owó ó tán. That is the kind of president Nigeria. Ẹ̀yin olórí burúkú irú ìwọ ẹ̀rọ àríkẹ́ bóyá Òṣogbo ló wà bọ́ ṣùkú tí ẹ̀mí ò tiẹ̀ mọ́ bí tó wà olórí burúkú irú pírẹsidẹ́ǹtì dájá pé ayé tẹ̀yìn náà ti bàjẹ́ ò ní hope owó lẹ̀ ń tọrọ kiri ẹ ò lè ṣiṣẹ́ you cannot work. Tàbá wá sọ̀rọ̀ a máa pè wá blogger. Ṣé mo jọ blogger? I am a prophet of God. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work for whoever that cares about it. Not everybody. Ṣé mo jọ blogger? I am not a blogger. I'm a prophet. Iṣẹ́ tó dẹ̀ jẹ́ kí wòlíì máa ṣe òun lè mí ṣe yìí. Wòlíì is not silent. Whenever you see a prophet, whenever you saw a man of God to silent, irọ́ ni wọ́n ń pa. Wọ́n kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ẹni tó máa parọ́ fún yín, òun lẹ̀yin wá láyé yín. Èyí tó jẹ́ pé brain yín á tú sí ẹ̀. The kind of president you want, òun lẹ ti gbé síbẹ̀. Kẹ́ máa tọrọ owó kiri, ó ti sọ gbogbo ayé yín doníbàárà. Àwa lápá lẹ́sẹ̀, a ní gbogbo a lè ṣiṣẹ́. Ẹ̀yin kò fún wa ní ọ̀nà tó dáa. Ẹ fún wa ní iná. Ṣé ń gbọ́ mi? Ẹ dẹ̀ ṣe ohun amáyédẹrùn. Ẹ fi sílẹ̀. Ẹ wá iṣẹ́ bí a ò bá ní ṣiṣẹ́, bí a ò bá ní di billionaires. Ẹ ń wá president tó ń wá kí àwọn ọmọ ìlú máa ṣe ẹrú lábẹ́ ọmọ òun tó even tó ń bá kú gan káwọn ọmọ ìlú kó máa ṣe ẹrú lábẹ́ ìyàwó òun even tó ń bá kú òun ní Tinubu o mi ń sọ fún yín mo tún ti ń sọ fún yín ní ìgbà ìkejì ẹ ń pariwo on his mandate lẹ́nu ẹ máa padà kú sí orí mandate ẹ ni kì í sọ fún yín kò sí Ọlọ́run ò ní wò kò ní wò wá báyìí Olúwa máa gbóhùn wá. Ọlọ́run máa gbóhùn wá Ọlọ́run máa gbóhùn àdúrà wá lórí ọ̀rọ̀ Tinubu. Is not to be a president of a country. He came to steal, he came to destroy, and he came to kill, and that is all. He does not come to make sure that this country is okay. As at today tí mo ń bá yín sọ̀rọ̀ yìí ọjọ́ kejì Ileya tí wọ́n lọ ṣe gáàsì ti di 1,700
wọ́n dẹ̀ ń sọ pé Nàìjíríà máa da, Nàìjíríà sì máa da. Irú dídá wo? Olórí burúkú Adébóyè ẹni òfò, ẹni àdánù. Mi ò ṣẹ́pọ̀ àti sọ Pastor Adébóyè ẹni òfò ní, ẹni àdánù ní. Mi ò ṣẹ́nu mi pọ̀ àti sọ o. You know, this is issue of prophet to prophet. Béèyàn kan bá lòun dá sí, ẹni yẹn máa ní problem. You cannot talk because of money. You cannot talk. You cannot talk. Pastor, you cannot talk. Nítorí ìta lẹ ṣe jẹ́ pastor. Orí àwọn wo lẹ jẹ́ pastor lé lórí. You should come out and say it. Ẹ ti gba bribe. Mo sọ fún mo kọ right up kan. Mo ní I can never betray my trust with 100 billion. Obìnrin kan comment síbẹ̀ pé really? Ó dẹ̀ fi question my that is ó ń béèrè lọ́wọ́ mi really? Mo wá reply pé ìkànnà àwọn olè ní ẹ. Ohun tí mo ní ti tó mi, má jẹ́ ń tàn ẹ́. Ohun tí mo ní tó mi, tọ́lọ́run bá fún mi sí, màá gbà. Ṣùgbọ́n mi ò ní ṣe wọ̀bìyà lọ mú nǹkan kan láyé mi. Mi ò ní bá ti èèyàn kan jẹ́ nítorí pé mo fẹ́ dìde láyé mi. Adébóyè, Olúkọ̀yà, Oyèdépò, ìwọ tí ẹ ṣì ń try. I so much love you with that passion. Wípé sometimes if you want to speak, you will voice out. Mo dẹ̀ máa ń sọ, mi ò sí lẹ́yìn wípé mo fẹ́ bá tèèyàn jẹ́. Ṣé Oyèdépò ń sọ̀rọ̀ ni? Ìwọ tó ń gbọ́ mi. Ṣé wàá gbọ́ pé Oyèdépò kì í sọ̀rọ̀? Tó bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn gọ́ọ̀mẹ̀ntì, ó máa sọ. Who are you? Edeli, you are not a prophet. Ṣé pé mi ò sọ nípa can, mi ò sọ nípa bí kíní kan PDF àbí kílẹ̀ ti porúkọ ara yín. Tó mọ̀ pé àwọn yẹn ti gbàbọ̀dẹ̀ láyé àti lọ́run. Gbogbo ọmọ yín báyìí ló máa ṣòfò ẹ̀mí. Gbogbo yín lẹ́ máa fọmọ sán nílùú yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bà ayé ìlú yìí jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ tẹ́ fẹ́ sọ wá di oníbàárà. Tẹ́ fẹ́ sọ àwọn ọmọ di oníbàárà. Tẹ́ bá dórí íńtánẹ́ẹ̀tì sí everybody ti di oníbàárà. Ẹ̀yin náà lẹ sọ wọ́n di oníbàárà. Ẹ̀yin lẹ sọ wọ́n di oníbàárà. Everybody ti di oníbàárà. Mo dọ́ lọ́rùn dọ́. Mo sì dá ìpè gbọ́. Gbogbo yín pátá ikú ọmọ lẹ máa fi sàn. Mo sọ sórí ọ̀rọ̀ tó ní ikú ọmọ yẹn mi ò lè fi sílẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bàlú yìí jẹ́. Gbogbo ẹ̀yin tí ìlú yìí ti torí ẹ̀ rí báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sí wípé kí Nàìjíríà bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ sọ wá di oníbàárà. Gbogbo yín pátá ikú ọmọ lẹ máa fi sán lọ́dún 2026. Kò sí báyìí fẹ́ ṣe. Bó kù ọjọ́ kan kí 2026 máa lọ, ẹ máa fi kú ọmọ sán o. I am not a content creator. Mi ò dówó lọ́wọ́ YouTube, mi ì gbówó lọ́wọ́ Facebook, mi ì gbówó lọ́wọ́ any one of them. Ìtọ́ bá sanwó fún mi kó jáde. I am a prophet. I'm a spiritualist. I run a spiritual church and I do spiritual work, and that is me. Iṣẹ́ tí wòlíì gbọ́dọ̀ jáde wá ti wá máa ṣe nìyí. Ẹ wá kórí burúkú yín jọ. Ẹ pera yín ní wòlíì. Ẹ ò lè sòtítọ́ ọ̀rọ̀ fún gọ́ọ̀mẹ̀ntì. Ẹ ti jẹ́ dodo. Ẹ mọ̀ pọ́n ti kọ́kọ́ bà ayé yín jẹ́. By them giving you that money, by them keeping money in your account, wọ́n ti bà ayé yín jẹ́. Àwọn ìyá olórí burúkú, àwọn máa ìyá àdúrà kiri, owó ìjọba lẹ̀ ná kiri, ẹ̀ ń pín owó, ẹ̀ ń pín gbogbo ẹ̀, owó ìjọba, owó tí yẹ́pọ̀ owó tó jẹ́ tiwa lẹ̀ wọ́n pín, àwọn ọmọ yẹn àwọn máa kúnlẹ̀ fún yín, ẹ̀ ń pín owó. Ayé èyí tẹ́ ń dowó gan ti bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ lọ dowó ọ̀ràn lórúkọ Jésù ni mò ń sọ yìí. Gbogbo yín pátá ẹ máa ṣòfò ẹ̀mí ni. Ẹ máa ṣòfò ẹ̀mí. Ẹ fẹ́ sọ gbogbo olú, ẹ fẹ́ sọ do oníbàárà. This is not a content creator. This is Baba Confirm JP. I can die for the truth. Mi ò dẹ̀ lè kú, igba ni wọ́n pa, kì í ṣe irú èmi lè máa pa. Tó pé gbogbo tí mo fẹ́ fi rán gbogbo ọ̀ràn tí mò ń dá yìí, gbogbo ẹ̀ ni mo ti ní nílẹ̀. Thank you. Share the video. Ẹjọ́ dọ́dọ̀ wọn, àwọn olórí burúkú, ẹ fẹ́ sọ gbogbo adé oníbàárà. President yìí, ó fẹ́ sọ gbogbo adé oníbàárà. Kò possible. Ọmọ yín máa padà doníbàárà gbẹ̀yìn láyé wọn ni.